ǹjẹ́ ẹ̀ka ni mi mo dé ọmọ adó fọ́ tilé gbangban òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́ sọ ayére ni mi ọmọ yẹkuyẹku ọ̀gẹ̀dẹ̀ ni mi ọmọ yẹduyẹdu èyí tó ń fún pin bí ẹ̀gbọ́n owó rẹ̀ ọmọ yẹnuyẹnu mo kí gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ kóòtù òjíire bí àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o àní wàrà wa tì Ọlọ́run ní fi wá wọn ra wa mo kí n pẹ́ ẹkú etí gbọ́ ẹkú ìmójúlélẹ̀ torí òye yé mi pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ti máa retí àwòkókó ló ń lọ sọ́yọ́ sọ́lọ lóòótọ́ só ti dé ṣé nǹkan kan ṣẹlẹ̀ sí kí ló mú bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rówó mọ̀ọ́rọ́ mọ́ bí mo gbé ń jó kiri mi ìjó lásán Wàsíù Àyìndé lọ́kọ́ bẹ́ẹ̀ lórin mọ́ lọ sọ́yọ́ lágbára Ọlọ́run ò jẹ́ kí àwọn Ọ̀yọ́ ó rí mi torí pé gbogbo ohun tí mo ṣe pátápátá nínú àfẹ́ẹ̀rí mo ti ṣe mo lo àfẹ́ẹ̀rí òun ṣiṣẹ́ pọ̀ ta ló sọ pé òṣoògùn ta ni ó ń pè òṣìṣẹ́ sí alo abọ̀ àwùbọ̀ ọmọ jẹ́ ọmọ gbọ́ láhàn wọn lọmọ bọ̀ mú dé wọn bọ̀ ọmọ jẹ́ now àti hà àti hùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìhàlẹ̀ ìdúnkokò mọ́ni èpè ṣíṣẹ́ àrọwà èébú àlọ́lé ẹjọ́ igbádogójì èrò wájà ayẹyẹ ìfẹnujọba wáyé nílùú Ọ̀yọ́ lónìí mo láǹfààní àti sọ fún ọ wípé 19 tó lòun ò ní fi tó kan sí òní di 20 àkọ́kọ́ nìyẹn ẹnikẹ́ni tó lòun ò sìn lọ́hùn òòṣà tí ọ̀tọ́lọ̀ ni ó sìn ṣé àgbàgbé ńgbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ̀nyí Aláàfin Ọ̀yọ́ Àtìbà wọ́n láwọn ju Ọọ̀ni lọ àwọn ò lè bọ́ Ọọ̀ni ṣe àti wá bá wọn kírètì àwọn ọba aládé tí wọ́n mọ̀ bá ṣe tí wọ́n mọ̀ kó rọra tí wọ́n jọ mọ̀ dọ́wẹ́kẹ̀ tí wọ́n jọ mọ̀ ṣèjọba lábẹ́ ẹni tó dùn má àtẹ̀ntí ò tẹ́ lọ́rùn lábẹ́ ẹni tínú bí àtẹ̀ntara nǹkan lábẹ́ tó tẹ́ lọ́rùn àtẹ̀ntí ò tẹ́ lọ́rùn ìjọba Ṣèyí Mákindé ti fìtàn balẹ̀ nílùú Ọ̀yọ́ alága ọ̀jà nìkan ni gbogbo yín fọkàn sí èèyàn 13 lọ́jọba àwọn tó sì kú ń bẹ̀ Ọ̀yọ́ wọn jẹ́ sí ẹ gbádùn mi mọ̀lọ́yọ̀ ni wọ́n jẹ́ sí lélẹ̀ tó túmọ̀ sí wípé àtẹlẹ́dẹ̀ àtọ́nbẹ̀ wọ́n ti tẹ́rẹ̀ ṣe kẹ́nẹ̀ túmọ̀ ò ní pé Aláàfin ò nílò àti lọ Ìbàdàn mọ́ Aláàfin ò nílò àti lọ Òkè Ògùn mọ́ kí l'Aláàfin wá lọ Sókótó Ilé-Ifẹ̀ ńgbà tó jẹ́ pé wà lápò Sòkòtò bàbá lọ́yọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló ti dìde lábẹ́ Aláàfin béèyàn tàgìtì tí ó forí gúnlẹ̀ ìjọba ní fi ọba jẹ lásìkò tá a wà yìí tàwọn afọbajẹ ní láti mọ́ ọmọ oyè gbogbo àwọn ìlú gbogbo àwọn ẹkùn yìí ni wọ́n ti mọ́ ọmọ oyè wọn kalẹ̀ ìjọba sì buwọ́lù wọ́n fún ọlọ́pàá àṣẹ wọ́n sì fún ọ ní sabuké ńlọ́ba tán kò ságbára tẹ́dá kan lè sá sí kò sí nǹkan téyìn kankan lè ṣe sí i mo ẹ̀sẹ̀ wá mọ̀ wípé àbí mo rò wípé àbí mo gbà pé àwọn ọmọ Ọ̀yọ́ ṣẹ̀ṣẹ̀ mọ ìtumọ̀ ọ̀rọ̀ tí Àkàndá ọ̀rọ̀ Awíkonko ń sọ tẹ́lẹ̀ pé iyì ikú kékeré lára wọn sẹ́ díẹ̀ ràlẹ́ràlẹ́ sì kù lára Aláàfin díẹ̀ tó wá kù yìí ṣé ò ní rábáfó pátápátá àìtètè gbà ní mú ní gbàṣẹ́ bẹ́ẹ̀ ni àìtètè gbà ní mú ní gbàṣẹ́ ẹni tá a ní ó ṣe tó lọ̀rọ̀ Ọ̀yọ́ àtàláàfin tó lòun ò lè máa ṣe tó tó kiri lẹ̀ àìmọye ìgbà ló ti ṣe tó. now àwọn àwo lọ́jọba ẹnjìnà Ṣèyí Mákindé èmi ọmọ bá tún ṣe fẹ́ kí ọ ń ọmọ bá ṣe fẹ́ kí ọ ń ọmọ bá ṣe fẹ́ bu ọlá fún ọ torí pé o ṣe ń tọ́ tẹ́ wa lọ́rùn. àwọn tí wọ́n gbé sípò ọba tán gbádélé lórí tán fún lọ́pàá àṣẹ àti sabuké lára wọn alágọ̀ tìlú Àgọ́ Ọ̀já ni gbogbo wa la mọ̀ la ń sọ̀rọ̀ jù nípa rẹ̀ torí wípé àwọn ni wọ́n nílẹ̀ tí wọ́n fún Àtìbà nílẹ̀ ìdí tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn kárí wọn nìyẹn and again àwọn ọlọ́dà bí ẹni pé wọ́n separate jù nínú àwọn tó jọba yìí
àwọn tó kú òjìnà lẹ́yìn alága ọjọ́ ọba àgọ́ ọ̀já náà ni ọba David Oyèdìran bàbá Ìyájí ọ̀fọ̀yọ́ ọba Àfọ̀njá Múkáílà alájàgbá ọ̀fọ̀yọ́ ọba Samuel Odúrìndé di ọ̀nà sókun ọ̀fọ̀yọ́ ọba Isiaka Tẹ̀là Títílóyè di onímìlẹ́kè of ìmìlẹ́kè Ọ̀yọ́ ọba Fákáyọ̀dé Alówónlé onígbunduku of gbunduku Ọ̀yọ́ wọn lòun wò gbunduku wọn wò gbunduku o bọ́mọ Ọ̀yọ́ bá wò gbunduku báláàfin bá wò gbunduku kọ̀ọ̀kan wá o wọ́n ti jẹun tí wọ́n jẹ o àlògbó àlòtọ́ sí ni o torí pé àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀nà pẹ́pẹ́ lówó ṣe ní arọ́ àlògbó àlòtọ́ ni gbà á lọ́pẹ́ ẹ má wò mí gbunduku o ó ní gbunduku of gbunduku Ọ̀yọ́ ọba Sàláwò Oyèníran di olóòdù of Òjòǹgbòdú ọba Ọláníyì Adégbòyè àwọn ni alápàrà ọ̀fàpàrà ọba Tìjání Ajégbé àwọn tó kù ní Onídòdè of Ìdòdè land ọba Oyèlékè Yusuf the Ibasamu of Ọ̀yọ́ empire ní bàbá Sàmú bá gba Ọ̀yọ́ empire mọ́ Ọ̀yọ́ Àtìbà lọ́wọ́ sọ́tán ǹtẹ́ ń jà sí ajá ti gbé lọ ǹtẹ́ ń jà sí ta ní ẹ̀ tètè mẹ́nu kó ń bẹ́ ẹlòmíì ti gbé lọ́mọ yín lọ́wọ́ lè jẹ́ Ọ̀yọ́ empire mọ́ Ọ̀yọ́ Aláàfin lẹ̀ ń jẹ́ wọ́n ti gbọ́ Ọ̀yọ́ Àtìbà lọ wọ́n ti gbọ́ Ọ̀yọ́ empire lọ. ọba Lámídì Jímọ̀ onu the alága Ọ̀já of Àgọ́-Ọ̀já land ọba Ganiyu Búsàrí the Agbákin of Ọ̀yọ́ ọba Sìmíyù Jímọ̀ and Alákèétàn of Akéétàn ọba Jímọ̀ Oyèlẹ́yẹ Elépè Ìsẹ́kẹ́ of Ìsẹ́kẹ́ ọba and Abel Oyèkàn. Okay, now ẹ já wo bí nǹkan ṣe lọ ẹ má jẹ́ don't let me bore you with too much talk ẹ má jẹ́ ń sọ̀rọ̀ púpọ̀ ní àyín àwọn ntọ́ yẹ ká ti sọ àti sọ nígbà tá a ṣe live so ntí mo bá wá lónìí ntí mo bá wá báyìí òun náà ní láti wá ṣàfihàn bí gbogbo ètò ṣe lọ kẹ́ ẹ lè mọ̀ pé ó lọ nírọ̀wọ́rọsẹ̀ sísẹ̀ntẹ̀lé pẹ̀lú ògo Ọlọ́run ojú yín ò ní fọ́ etí yín ò ní di àtàwọn àtẹ̀yìn kájọfà ìkúdẹ́gbẹ̀rà ẹjẹ́ àkọ́kọ́ wò ó ńgbà tí bàbá Alága Ọ̀já kọ́kọ́ débẹ̀ ẹjẹ́ àkọ́kọ́ wo bàbá ẹni tí sọ pé kán má jọba inú bàbá dùn ládùn jù ó yá dákun já wo bàbá jọ. kábíyèsí Alága Ọ̀já. ṣé yóò pé kí bàbá ilé ọmọ jẹ ọmọ jọba. Gbogbo àwọn ọba yẹn ni wọ́n ti ìjìnà Ṣèyí Mákindé rè àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àjọkọ bí Olódùmarè òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Holy Faith Baptist High School níbi tí wọ́n ti ṣèwúyè Aláàfin ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé náà ti ṣe t'Alága Ọ̀já bí òjò bí bá a ṣe bẹ̀rù la bọ́ mọ́ àparò kọ́ ọ̀gájú kan lọ èyí tó bá mórí ebègùn ló kù dákun bá ń wá sí àyín now a kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ joyè ńgbà tá a dúpẹ́ lọ́wọ́ gómìnà olóríire His Excellency Engineer Ṣèyí Olúwaṣèyí Abíọ́dún ọmọ Mákindé àgbàdùn yín àwa rò pé ẹ̀ ní dé wọn ládé torí mọ̀wúrú tí Ọ̀yọ́ ń dún
pé kí ló ń dún màwúrú bí ó pa ni jẹ kó tètè pa ni jẹ bí ó sì pa ni jẹ kó mọ̀mọ́ pa ni jẹ kó yé dún màwúrú mánì má wọ́n dún màwúrú a rò pé ìkànnù àwọn olóyè àbí tó fẹ́ jọba bí bọ́yá àníírí wọn ń jọ́ kejì ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run ojú wọn pé ẹsẹ̀ pèlé àyàfi bàbá àgbà akínìkan ni wọ́n lọ tẹ̀ wọ́n díẹ̀ lágbára Ọlọ́run bá fún wọn ní àlàáfíà ara tó péye àwọn náà dádé tiwọn pẹ̀lú rọrùn bóyá wọ́n ti bá wọn fọ̀ páàsì àti sábúkè wọn ránṣẹ́ lé wọn ò sáà ní wá dé dá tí wọ́n ṣe lọ́tọ̀ eléyìí tó hàn tó dájú ni pé ìtàn ti balẹ̀ lọ́yọ̀ọ́ ẹni àná kù mọ̀ mẹ́fà tó nìkan kan ò bá wọn ẹni àná lárọ́ ta well ẹjá wo bí nǹkan ṣe lọ sí God bless you. Okay, official coronation of the Ọ̀yọ́ High Chief ẹ̀yin náà wò ó tán bá sọ pé nǹkan wà kọ́lọ́fù kan òjò báyìí lọ àwọn àjòyè rèé àwọn tí wọ́n gba dére bó tiẹ̀ jẹ́ pé àwọn bàbá yìí ti dàgbà irrespective bó ti wù kán dàgbà tó lójú ayé wọn wọ́n fọwọ́ wọn gbẹ̀tọ́ wọn lójú ayé wọn wọ́n fìtàn balẹ̀ táwọn bàbá yìí bá dàgbà tí wọ́n dàgbà dògbó tí wọ́n wá lọ síbi àgbáre àrọ́mọdọ́mọ wọn máa bá pòsíṣàn yẹn wọ́n máa lo pòsíṣàn yẹn lọ ìran wọn ti dìdílé ọba àwọn náà ti bẹ̀rẹ̀ sí ní jọba orí fìlà lásán ti dorí adé àwọn ilé òde wọn ò dé abẹ́sí ajá o wọ́n dé abẹ́sí ajá wá síbi ìfinijoyè lásán ni o wọ́n kàn dàbí tí ajá wá adé làwọn máa dé o àwọn ò gbadé lọ́wọ́ aládékùn o àwọn gbadé wọ́n ṣe adé tiwọn lọ́tọ̀ ni wọ́n ṣe adé tiwọn lọ́tọ̀ ni ẹ wò ta nínú ẹ̀ ò ní dùn bí ẹ wò àwọn bàbá yẹn bá ń ṣe ró gẹ́gẹ́ ẹ wò bá ń ṣe wuyẹ̀ ẹ wò bá ń ṣe yáàyì ẹ wò bá ń ṣe fi tọrọ pé bá mi wà láàrin wọn so advice mi kékeré fẹ̀yìn ọmọ Ọ̀yọ́ ni pé kàkà tẹ́ fi mọ́ bínú tẹ́ bá wo dáadáa ní ìsìn èèyàn mélòó lẹ fẹ́ bá bínú bẹ́ẹ̀ bá lẹ fẹ́ jà èèyàn mélòó lẹ fẹ́ bá jà ẹnìkan lẹ ń fọkàn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn mẹ́tàlá wọn gbadé àwọn mẹ́tàlá tó wá gbadé mélòó lẹ fèsì nínú wọn sẹ́yìn nìkan lẹ dàlù ṣe ni the higher the better ẹ jẹ́ gba kádàrá kó lè rọ́nà lọ o ó jẹ́ gba kádàrá kó bá lè rọ́nà lọ o gbọ̀ngbọ̀n di gbọ̀ngbọ̀n dídí gbọ̀ngbọ̀n dídí. so bákan náà ni kí kábíyèsí aláàfin Ọ̀yọ́ bàbá ẹja kọ́mọ lùpọ̀ bọ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọba tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ njọ́ ẹ̀yìn náà gbadé tìlù ti fọ́n ni bínú yín ṣe ń dùn nínú ẹbí yín ń dùn nínú gbogbo Ọ̀yọ́ ń dùn àwọn agbègbè táwọn wọ̀nyí náà ti wá inú ìdùnnú wọn wà lágọ̀ Ọ̀jà nísìn báyìí nísìn ayọ̀ àti ìdùnnú ò tí ì tán lára wọn lójú Òǹgbòdú the same thing lọ́nà Sókùn the same thing ní Sókùn the same thing ó túmọ̀ sí pé nbí ẹlẹ́kùn ti ń sunkún láyọ̀ ti ń yọ̀ Ọlọ́run ò ní pe ẹkún tiwa ayọ̀ la máa yọ̀ ijó láwa ò mọ jó pẹ̀lú àwọn alágọ̀ Ọ̀jà ẹ̀rín láwa ò mọ rín Ṣèyí Mákindé ti dá wa láre àwọ̀ ọmọ yọ ntáwọn àgọ́ Ọ̀jà ń kọ́ lọ́wọ́ ní ìsúnú torí pé ẹ̀tọ́ wọn ó ẹ̀sẹ̀ tẹ̀ wọ́n lọ́wọ́ ni ọ̀yá ijó lẹ́yìn ọmọ jó ẹ̀rín lẹ́yìn ọmọ rín Ṣèyí Mákindé ti dẹ́yìn láre kẹ́sàmọ́ yọ. now bàbájọ fojú inú wò dáadáa kò sí ntọ́ yẹ kó fàjà láàrin wa kò sí ntọ́ yẹ kó mú ìbínú wá gbogbo ẹ̀dá tí ń bẹ lé ayé ló ń fẹ́ ìgbéga lọ́nà kan tàbí kejì gbogbo ẹni ó kéré ló fẹ́ dẹni gíga gbogbo ẹni tí ń ṣiṣẹ́ ń bì kan ló fẹ́ gba promotion kò sẹ́dá tí ń ṣiṣẹ́ tí ò fẹ́ lówó lọ́wọ́ kò sẹ́ni tí ń ṣòwò tí ò fẹ́ jèrè gbogbo wa la fẹ́ dá lónìí jàná lọ gbogbo wa la ń gbàdúrà kí ọ̀la wa kó dáa jòní lọ. now wọ́n elevate wọn to the best of my understanding Ọlọ́run ọba mi ń gbọ́ kò dín iyì àti àpọ́nlé Aláàfin kù bí ti wù kọ́ mọ́ kí wọ́n elevate 100 obas
prestige ló fi kún ipò Aláàfin mímí kan ò mì Aláàfin ń tàláàfin ọmọ tẹ́lẹ̀ nu ń táwọn ọmọ Ọ̀yọ́ ọgbà tẹ́lẹ̀ nìyẹn pé mímí kan ò mì Aláàfin ọba ńlá ọba tí gbàdọ̀bálẹ̀ ọba Aláàfin jẹ́ gbogbo àwọn tí wọ́n yàn yìí wọ́n mọ̀ wórí fún Aláàfin ni kì í wá sí pé wọ́n mọ̀ dọ̀bálẹ̀ o ọba ò dọ̀bálẹ̀ fọba mọ́ o ayé àtijọ́ nu ọba ń gbàdọ̀bálẹ̀ ọba o ọba ń gbàrùkẹ̀rẹ̀ ọba ní báyìí o ọba ẹnìkan jà ọba kí gbogbo lé ní o ìrùkẹ̀rẹ̀ báyìí ní o ìrùkẹ̀rẹ̀ báyìí ní o lájọ mọ́ fi gbára wa o kò sí kékeré ọba o àti first class àti second class àti third class ìrùkẹ̀rẹ̀ ni ẹ̀ǹlẹ́ o kábíyèsí sólórí jí dáadáa olórí ojú ìrùkẹ̀rẹ̀ sí ṣùgbọ́n respect tó yẹ kó wà ń bẹ̀ yọ wà ń bẹ̀ ńgbà tá a bá ti pọ́nra wa lé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jọba yìí gbogbo wọn pátápátá lójú Aláàfin tòní lọ lọ́jọ́ orí àwọn kan bẹ́ẹ̀ tó ti tá Aláàfin bí àkọ́bí wọn ju Aláàfin lọ àkọ́bí wọn tó Aláàfin lọ́jọ́ orí so respect is reciprocal bù fún mi kí n bò fún ọ pọ́n mi lé lọ́gá yẹ́misí lọ́rẹ́ pọ́n mi lé kájọ mọ sábẹ̀ kùnkẹ́kùn ọmọ sábà já ntọ́jà jù ní kíkálukú wọ́rọ́ náà lọ ilé ìtọ́jà jù ní kíkálukú wa orí ṣe ntọ́jà jù ní kíkálukú wa orí jẹ ilé ìtọ́jà jù ní kíkálukú wa orí mu pẹ̀lú ìrọ̀rùn kẹ́nìkan mọ̀ sẹ́rù kejì ká mọ̀ tàwọ́ ná ká mọ̀ ràgó ká sì mọ̀ tọrọ jẹ mọ̀ ń bọ̀ ẹ jẹ́ kí n padà wá kí n wá ṣàfihàn ibi tí wọ́n ti gbá délé wọn lórí. God bless you. Hello everyone, we are here at AFAB Real Estate Phase 2. Where are we located? We are located at Badi Okioyi, Ilorin, Kwara State. We're here to talk about our Phase 2 opportunity. Now, the price is still 500,000 per plot. That's the price. We primarily do business here in this region. Now, another opportunity to also take note of here is the proximity of this property to the express road. The landmarks are remarkable. You have the NNPC, you have the police station down the road, you have the Kwara State Polytechnic, you have the teaching hospital. You can never beat. When we talk about development in real estate and we talk about golden opportunity, those are the things to look out for. Now, we work with professionals. We just don't work in isolation. We have professionals working with us. We have our lawyers. We have the surveyors. We have the engineer. And we have our awesome management team in place that they are ready to walk you through the process. If you are ever in need of any, try to reach us, contact us, 081 68 99 41 68. That's the WhatsApp contact. We also have our email, afabbands@gmail.com. Thank you very much. Now we're going to move to phase 3. Thank you. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́, ẹ má ka pépà bò, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa
sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kí ẹ wà ní Spain, kí ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tí ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Engineer Seyi Makinde, Governor of Oyo State, and the Governor of Section 28, Captain Dave Colin Wan of this law of Oyo State 2000, and any other powers in that behalf. I, Bayo Lawal, confer on you the title of His Royal Majesty, Oba Ganiyu Adikoye Osan. Ẹ dákun ẹ gbọ́dọ̀ wá.
ọmọ sọ bóyá ọkẹ́ o. Ẹ dákun ẹ pé àbẹ́ pé. Thank you. Giving under my hand and policy of Oyo State of Nigeria today, 13th day of February 2026. That is a congratulations. Well, ẹ káàbọ̀ padà. Mo nígbàgbọ́ pé ẹ ti rí bí ayẹyẹ ìgbádé ṣe lọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwa náà nípa àtìpín sí ìtàn tó balẹ̀ lọ́yọ̀ọ́. Wọ́n gbadé, wọ́n gba sábúké, ẹ̀rí wà lójú gbogbo ayé ni. À ń tẹ́ tó fàájà òsì ń bẹ̀ kí sínú yàrá wọn ti fún sàtífíkẹ́ẹ̀tì ní gbangba lójú táyé ní Olivet Baptist High School tó wà lọ́yọ̀ọ́ náà ló ti wáyé. Lágbára Ọlọ́run pẹ́pẹ́ lówó sílé arọ́ bí mo ṣe sọ, gbogbo ẹ̀yin bàbá wọ̀nyí àfọ̀n ògbó kó tó wọ̀ ẹ̀ ní lọ láìpẹ́ ọjọ́. Ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín yín lágbára Ọlọ́run. Ẹ ti fọwọ́ yín gbẹ̀tọ́ yín, ara rí lẹ́yìn lò ó lágbára Ọlọ́run. Adé ọ̀pẹ lórí, bàtọ́ ọ̀pẹ lẹ́sẹ̀, òrùkẹ̀rẹ́ ọ̀jẹ̀ títí ọ̀jẹ̀ dọ́kínní lágbára Ọlọ́run. Àwọn olórí ó ṣiṣẹ́ ìgbépẹ́, kẹ́ ẹ pẹ́ bí ewé àpẹ́, kẹ́ ẹ tọ́ bí ewé atọ́, kẹ́ ẹ gbó bí olúgbóngbó ti gbó, kẹ́ ẹ gbó bí olúgbògbò ti gbò, kẹ́ ẹ gbó bí àwọn àgbàkan tí wọ́n gbó títí ti fọmọ owó sóńdè sọ́rùn, ọmọ owó ọ̀njẹ́ títí ọ̀jẹ̀ dọ́kínní. Bí ẹ bá lògbà ọdún lórí àpèrè àwọn baba ńlá yín èní ni àpẹẹrẹ rí lẹ fílẹ̀. Àwọn ọmọ yín ìrandíran yóò mọ ṣàdúrà fún yín lẹ́yìn ìwà ọ̀la ni. Bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́ ìjàjà ọ̀hún lájà yọrí, wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ wá lọ́jọ́ kúrè ò sí pé ìpè làwọn ọmọ yín ọmọ fi sìn mú ilẹ̀ wa ń wò, wọ́n fi lo gbogbo yín mọ́ gbà. Àwọn tó ń lọ wọn ò rí gbà, ẹ̀yin náà ò rí gbà. Ẹ wá fi gbódídí ẹ fílẹ̀ fún akámọ́ san. Àánú Olódùmarè ò ní fi gbogbo wa lẹ̀ tó gbogbo Ọ̀yọ́ Àtìbà ẹ kú àlejò. Gbogbo àwọn ọba ni ó ní pálásì within Ọ̀yọ́ lágbára Ọlọ́run. Ọba kì í pé méje láàfin o, that was then. Ìjòyè lè pé méjìlá but àwọn ọba ti pé mẹ́tàlá. Àkàndá lórí ọ̀rọ̀ ọba ni èmi náà ládé ṣe ń dádé tèmi náà. Ẹnjìnìá ṣe ọ̀rọ̀ no. Gómìnà Adémọ́lá Adélékè wá gbádélé lórí èmi náà fẹ́ jọba nù yàrá mi. Ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ̀já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè ò ní wọ́mi o. Orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrè bí ò ní dàrú. Ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọ́n. Àjùwà ṣe o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80570136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.